lọ́jọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ìyún ètò jẹ́ ọjọ́ kẹrin oṣù kẹta ọdún 2025, the 4th of March 2025. Ó ní ìpàdé ló máa wáyé láàrin abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ọ̀nàrẹ́bù Mudashiru Ajayi Obasa tán ṣẹ̀ṣẹ̀ dá padà sí ipò ẹ̀ àti àwọn asòfin ìpínlẹ̀ Èkó, ṣùgbọ́n tí àṣírí ń tọ́sọ nínú ìpàdé náà tó ti lu sí ọwọ́ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tí àwọn asòfin kan tó sì ń jẹ́ kó di mímọ̀ pé ìpàdé táwọn ṣe náà kì í ṣe pé àwọn fi parí ìjà o, tàbí pé àwọn ti dáríjì Obasa, tàbí pé inú àwọn ti yọ sí bó ṣe gbé padà wá láti wá ṣe abẹnugan wọn. Kì í ṣe ìròyìn mọ́ rárá pé lọ́jọ́ kẹtàlá oṣù kìíní ọdún tá a wà yìí, the 13th of January 2025, ẹni àwọn asòfin mẹ́rìndínlógójì 36 lawmakers wọ́n máa yọ ọ̀nàrẹ́bù Mudashiru Ajayi Obasa kúrò ní ipò abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó lásìkò tí bàbá náà tó wà ní ìlú Atlanta, Georgia lórílẹ̀‐èdè United States of America níbi tó ti lọ fún ìsinmi. Lẹ́yìn tí wọ́n sì yọ ni wọ́n fi igbákejì ẹ̀ arábìnrin Mojísọ́lá Miranda iná fi ṣe abẹnugan ilé ìgbìmọ̀ asòfin, ṣùgbọ́n tí wọ́n ní inú olórí oko orílẹ̀‐èdè yìí tó jẹ́ bàbá àsàlẹ̀ òṣèlú ìpínlẹ̀ Èkó ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò dùn sí i nítorí pé wọ́n lórí bí ẹ̀sìn àti ìjùjú ìpè ní ìpínlẹ̀ Èkó tóun ti jẹ́ bàbá àsàlẹ̀ wọ́n yọ odidi abẹnugan ilé ìgbìmọ̀ asòfin tóun kò sì mọ̀ sí i. Eléyìí ló jẹ́ kí Tinubu yarí pé káwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Èkó tí wọ́n ń jẹ́ Governor Advisory Council GAC èyí tí ọmọọba Tajudeen Olúṣì tó jẹ́ alága wọn pé kán lọ wá ọ̀nà bí wọn yóò ṣe dá Obasa padà, ṣùgbọ́n nígbà tí àwọn ẹgbẹ́ náà tó ń wá ọ̀nà láti dá Obasa padà tápẹ́ pàdé tí ò so èso rere, ẹni Tinubu gbé àwọn gómìnà méjì tẹ́lẹ̀ ìyún olóyè Abdulkareem Bísí Àkàndé ti ìpínlẹ̀ Ọ̀ṣun, olóyè Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà ti ìpínlẹ̀ Ògùn, aṣíwájú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo olóyè Pius Akínyẹ̀lú rẹ̀ ló gbé wọn dìde pé kí wọ́n lọ yanjú ọ̀rọ̀ náà, tó sì jẹ́ pé lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe tá fún Tinubu lábọ̀ ni wọ́n máa dá Obasa padà lójijì lọ́jọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, tí Mojísọ́lá Miranda tó ti jẹ́ abẹnugan tuntun fún ọjọ́ 49 days tó sì kọ̀wé kúrò sílẹ̀ pẹ̀lú omijé lójú. Ṣá o lọ́jọ́ kejì tí wọ́n dá Obasa padà ní àwọn àtàwọn aṣòfin náà máa ṣèpàdé. Níṣe ni ìròyìn sì jáde pé wọ́n ti parí ọ̀rọ̀ àárín wọn o, ní pé inú àwọn aṣòfin ó ti yọ sí Obasa wọ́n sì ti yanjú ọ̀rọ̀, ṣùgbọ́n ní ìgbà tí àwọn aṣòfin kan tó ń sọ̀rọ̀ wọ́n ní kì í ṣe pé àwọn parí ìjà inú àwọn ò yọ sí Obasa, àwọn ò sì fẹ́ ní ipò abẹnugan àwọn báyìí bí kò ṣe pọ́n fagídí dá padà lé àwọn lórí. Àwọn aṣòfin náà ní gbogbo àwọn ẹ̀sùn táwọn kà sí Obasa lọ́rùn táwọn fi yọ wọ́n ní ò tí ì yí padà, ìyún ẹ̀sùn bíi pé kó má ka àwọn aṣòfin kún àti ìwà àjọnilójú àti ìgbéraga. Wọ́n láago kan làwọn fi ìpàdé sí lọ́jọ́ Tuesday ọ̀sẹ̀ tá a wà yìí, ṣùgbọ́n aago 2:30 2:30 ní Obasa dé tán sì ní ó tọrọ àforíjì, ṣùgbọ́n ní gbogbo ìpàdé táwọn ṣe kò sí ọ̀rọ̀ wípé àwọn parí ìjà tàbí pé àwọn ti gbà fún Obasa níbẹ̀ rárá àti rárá o, tó sì ní di àsìkò yìí inú àwọn ò dùn sí Obasa, àwọn ò sì fẹ́ kó tiẹ̀ wà ní ipò aṣíwájú àwọn rárá.